A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìjọba àpapọ̀ ní àwọn ti rí $83 billion, $609 million àti €5.4 million gbà láàrin ọdún 2017 sí 2023 lẹ́yìn tí ìjọba àná Muhammadu Buhari ṣe àgbékalẹ̀ òfin olófòófó whistleblowing. Bákan náà ni wọ́n ní àpò ìkówósí ìjọba àpapọ̀ tí olùṣirò àgbà ń bá wọn ṣàmójútó ni wọ́n kó owó wọ̀nyí pamọ́ sí, tí yóò wà pẹ̀lú ilé ìfowópamọ́ àgbà CBN. Adarí iléeṣẹ́ ìjọba PICA láti Ministry of Finance Yusuf Sule ni ó ṣe àfihàn yìí lánàá ní ìlú Àbújá níbi ìpàdé ìtanijí lórí òfin olófòófó lórílẹ̀-èdè, ìpèníjà àti ọ̀nà àbáyọ. Sule ní pẹ̀lú gbogbo ìpèníjà, àwọn ṣe àṣeyọrí tó pọ̀. Ó ṣàlàyé lórí òfófó tí olófòófó kan ṣe fún wọn ní ọdún 2017. Àjọ EFCC ṣe ìkọlù sí àdúgbò tí ó wà ní Flat 7B No. 16 Osborn Towers ní ìpínlẹ̀ Èkó kí wọ́n tó rí $43.5 million, £27,800 àti £23.2 million gbà. Sule ní ojúṣe láti ṣàmójútó òfin yìí wà pẹ̀lú Minister of Finance tí PICA sì jẹ́ akọ̀wé. Lára àwọn tí ọ̀rọ̀ kàn tí ó ṣe gbòógì láti rí àjọ EFCC, ICPC, FMOJ, DSS, NFIU àti iléeṣẹ́ ọlọ́pàá. Ó ní àwọn ṣe àgbékalẹ̀ òfin yìí kí ará ìlú lè mọ̀ wípé àwọn náà ní ojúṣe láti gbógun ti ìwà ìbàjẹ́, kì í ṣe wípé kí wọ́n fi gbogbo rẹ̀ sí ọwọ́ ìjọba tàbí agbófinró nìkan. Lọ́gán tí wọ́n sì ṣe àgbékalẹ̀ òfin yìí ni ọmọ orílẹ̀-èdè nílé lóko tẹ́wọ́ gbà á pẹ̀lú ìdùnnú gẹ́gẹ́ bí ohun tí wọ́n ti ń retí tipẹ́. Ṣùgbọ́n Sule wá kérora lórí àwọn ìpèníjà tí wọ́n ń kojú. Lára rẹ̀ ni àìfẹ́ dá sí i láti ọ̀dọ̀ ará ìlú, àṣà ká máa dákẹ́ bí a bá rí ohun tí kò dára. Bákan náà ni kò sí òfin tí ó gbé lẹ́sẹ̀ láti ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Níbi ọ̀rọ̀ ìyànjú rẹ̀ ni Minister of Finance and Coordinating Minister of the Economy Wálé Ẹdùn ti ṣàlàyé wípé òfin olófòófó whistleblowing wá láti ṣe àfisùn ìwà ìbàjẹ́ tàbí ìṣòwò ìlú kúmọkùmọ. Ẹdùn ní èyí sì ń dáàbò bo olófòófó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. Àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC ti sọ wípé àwọn ti darí gbogbo iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ MNOs láti parí gbogbo ìsopọ̀ SIM àti NIN títí ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2024. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí agbẹnusọ NCC Reuben Mokah bu ọwọ́ lù lánàá. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé láti ìgbà tí ìjọba ti gbé òfin yìí kalẹ̀ ní ọdún 2020, ó lé ní 153 million SIMs tí wọ́n ti so pọ̀ pẹ̀lú NIN, tí èyí túmọ̀ sí 96% impressive compliance. Bí wọ́n ṣe ń lọ ìpele tí yóò gbẹ̀yìn ni wọ́n wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè kí wọ́n túbọ̀ tẹ̀síwájú láti fi ọwọ́ sowọ́pọ̀ láti lè ní 100% compliance. Wọ́n ní èyí ṣe pàtàkì láti lè dáàbò bo ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ọrọ̀ ajé bí wọ́n ṣe ń retí wípé tí ó bá máa fi di ọjọ́ 15 oṣù kẹsàn-án kò ní sí SIM card kankan tí wọn kò tí ì sopọ̀ mọ́ NIN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe àgbàkalẹ̀ ọ̀gbẹ́ni ẹni 30 ọdún tí wọn kò fẹ́ dárúkọ rẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọjọ́ Ìṣẹ́gun ní Òkè Mòró, agbègbè Ìsàṣì, ìpínlẹ̀ Èkó. Lánàá ni ìròyìn jábọ̀ wípé ọwọ́ ọlọ́pàá láti ẹ̀ka Ìsàṣì bá afurasí 3 tí orúkọ wọn ń jẹ́ Edem Chuks, Olúwatóbi Adéníjì àti Emmanuel Ìbéèrè tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn. Àwọn olùgbé agbègbè tí wọ́n kófìrí ìṣẹ̀lẹ̀ ajínigbé ni wọ́n kàn sí àgọ́ ọlọ́pàá nítòsí kí wọ́n tó ya wọ ibi ìṣẹ̀lẹ̀ fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lánàá bí ó ti ṣàlàyé wípé láàrin ìyálẹ̀ta ni àwọn afurasí jàǹdùkú jí ọ̀gbẹ́ni yìí gbé. Ó ní ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé wọ́n ti na ẹni wọ́n jí gbé dáadáa kí ikọ̀ ọlọ́pàá Ìsàṣì tó dé ibẹ̀ lẹ́yìn tí wọ́n gba ìpè láti ọ̀dọ̀ ará agbègbè. Lẹ́yìn tí wọ́n mú àwọn afurasí yìí ní ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìyá ẹni wọ́n jí gbé ti san mílíọ̀nù $2 tí ó san sí àpò ìkówósí 2 lẹ́yìn tí wọ́n ti lù ú bíi kúkú bíi yíyè. Lẹ́yìn náà ni ẹni wọ́n jí gbé náà san
ṣe ìfowóránṣẹ́ mílíọ̀nù kan náírà láti àpò ìkówósí rẹ̀. Udẹ̀yìn ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti rí àwọn afurasí yòókù tí wọ́n na pápá bora mú. Ìròyìn jábọ̀ wípé èyí jẹ́ ìgbà kejì ìṣẹ̀lẹ̀ ajínigbé láàrin ọ̀sẹ̀ kan ní ìpínlẹ̀ Èkó. Ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2024 ni ìròyìn jẹ jáde lórí bí àwọn olùgbé ṣe ìdáwọ́kọ̀ fún àwọn ajínigbé tí wọ́n fẹ́ jí oníṣòwò ọkọ̀ kan gbé ní ojúnà Èbúté Ìgbogbo ìjọba ìbílẹ̀ Ìkòròdú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọjọ́ Ajé ni igbákejì alága àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Olóyè Bọ̀dé George sọ fún igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar wípé kí ó ní sùúrù di ọdún 2031 bí ó bá jẹ́ lọ́kàn láti du ipò ààrẹ sí i. Nínú àtẹ̀jáde àná ni George ti sọ wípé agbára kò lè padà sí ẹkùn àríwá níbi tí Atiku ti wá títí di ọdún 2031. Lọ́gán ni Atiku dá lóhùn nípasẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Paul Ibe bí ó ti ṣe àpèjúwe èsì George gẹ́gẹ́ bí aláìnítara. Ó ní àsìkò kò tíì tó nítorí ọ̀rọ̀ òṣèlú ọdún 2027 kọ́ ni ó jẹ òun lógún bí kò ṣe ọ̀rọ̀ ọdún 2024, 2025 àti 2026. Ó ní ọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè tí wọ́n kó sí yọ́ọ́yọ́ látàrí ìjákulẹ̀ òfin dán-an-wò trial and error tí ìjọba fi ń na ọmọ orílẹ̀-èdè ní pàṣán. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde ni George ti ṣe àríyànjiyàn wípé lẹ́yìn ọdún 8 ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari, ẹkùn gúúsù náà gbọ́dọ̀ parí ọdún 8 kí agbára tó padà sí ẹkùn àríwá ní ọdún 2031. Àìpẹ́ yìí ni ìròyìn jẹ jáde wípé Atiku àti àwọn adarí olóṣèlú láti ẹkùn àríwá ti ń ṣiṣẹ́ láti dá agbára padà sí ẹkùn àríwá ní ọdún 2027 lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu tí í ṣe ará ẹkùn gúúsù bá parí sáà kan lórí oyè. Ṣùgbọ́n George ní ará ẹkùn gúúsù gbọ́dọ̀ wà lórí oyè títí di 2031 nítorí èyí jẹ́ ìlànà orílẹ̀-èdè tí PDP àti gbogbo wa, bí ó ti gba Alhaji Abubakar ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí ọ̀rẹ́, ọmọ ẹgbẹ́ àti olóṣèlú wípé bí àti dé ipò ààrẹ bá jẹ́ lógún kí ó ní sùúrù di ọdún 2031, ìyẹn iye ọdún rẹ̀ yóò ti wà ní 95 ní ìgbà náà, 85 years. George ní èéṣe tí Atiku kò fi lè kọ́gbọ́n lára ààrẹ orílẹ̀-èdè United States kí ó yẹ̀bá fún ará ẹkùn gúúsù tí ọjọ́ kò tíì lọ lórí wọn nítorí ọdún 2017 tó ń làkàkà fún gan ti pẹ́ jù fún un. Yóò jẹ́ ẹni 81 81 years ní ìgbà náà. George ní òun kò ní nǹkan kan tako Atiku nítorí ọ̀rẹ́ òun ni, ṣùgbọ́n òun gbọ́dọ̀ sọ òtítọ́ ọ̀rọ̀. Ó ní kí ni òun tún wá lára ipò adarí ìlú níbi tí ọjọ́ orí òun gbé dúró báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Nínú ìwé ìròyìn mìíràn ni mo ti ṣe alábàápàdé èsì Atiku sí ìmọ̀ràn Bọ̀dé George. Atiku ní kí George darí ìmọ̀ràn rẹ̀ sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu. Ó ní kí ó gba Tinubu ní ìmọ̀ràn kí ó ṣe àgbéyẹ̀wò àwọn òfin tí ó ti fa ìṣẹ́ òun ìyà sí ara ọmọ orílẹ̀-èdè yálà tí ó fi ń sọ̀rọ̀ lórí ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àwọn adarí àjọ òṣìṣẹ́ ti kórajọ sí olú iléeṣẹ́ àjọ òṣìṣẹ́ láti fi ìṣọ̀kan hàn sí ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joy Ajaero tí ọlọ́pàá kọ̀wé ránṣẹ́ sí lórí ẹ̀sùn wípé ó ń ṣe àtìlẹ́yìn fún àwọn adàlúrú. Ajaero ní iléeṣẹ́ ọlọ́pàá ń retí láago 10 òwúrọ̀ yìí. Láti aago 8 òwúrọ̀ ni àwọn adarí òṣìṣẹ́ ti ń kórajọ fún àtìlẹ́yìn òṣìṣẹ́ àkọ́kọ́ lórílẹ̀-èdè bí wọ́n ti ń retí àti wọ́de ní wọ́ọ́rọ́wọ́ lọ iléeṣẹ́ ọlọ́pàá níbi tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn tí wọ́n fi kan Ajaero yóò ti wáyé. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá náà dúró sí kìlómítà díẹ̀ sí iléeṣẹ́ àjọ òṣìṣẹ́ fún ìpamọ́ òfin. Ìròyìn yàjóyàjó tó ń dé sétí ìgbọ́ jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joy Ajaero ti dé sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Intelligence Response Team IRT tí ó wà ní Abattoir àtijọ́ nítòsí oríta Gusape, ìlú Àbújá. Òun pẹ̀lú ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbà amòfin Fẹ́mi Fálànà ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn. Déédéé aago 10:20 ni wọ́n dé láti wá jẹ́ ìpè iléeṣẹ́ ọlọ́pàá lórí ẹ̀sùn àtìlẹ́yìn àwọn adàlúrú tí wọ́n
wọ́n fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá fún ìpínlẹ̀ Akwa Ibom Waheed Ayilara ti di olóògbé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ayilara di olóògbé lówùúrọ̀ òní sí ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, LASUTH. Ọ̀kan lára mọ̀lẹ́bí rẹ̀ ni ó sọ fún akọ̀ròyìn wípé wọ́n ṣe iṣẹ́ abẹ jẹjẹrẹ ìsétọ̀ prostate cancer fún un ní Ọjọ́rú kí ó tó di olóògbé lẹ́yìn wákàtí díẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.